الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. عليتي يدوق فون الله سبحانه وتعالى الشيء صلاة فون النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كبا وريد الدبية والصحابة àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. A rí àkọlé ọ̀rọ̀ tí mo kọ síbí lẹ́yìn tí mo kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa pé èmi ò ní dákẹ́ o, èmi ò ní dákẹ́ o, èmi ò ní dákẹ́ o. Mo máa fọ̀rọ̀ yìí ṣe tọ́pìkì báyìí mo sì máa tó sáré wá sọ láàrin ìṣẹ́jú díẹ̀ náà ni tí màá fi parí ọ̀rọ̀ mi. Ǹjẹ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ó ní gbogbo àwọn calls, comment àti àwọn videos àti àwọn nǹkan míì náà tá à ń rí bí àwọn tó máa rò pa lásùnmọ́. Láwọn ẹni tí a máa rò bóyá alásùnmọ́ àbí àwọn tí ń rò pé bí a jọ fojú kan jọra ẹni, àwọn post comment kan wá láti àwọn agbègbè kan tí wọ́n ń jọ bíi pé tó bá ti dákẹ́ là tó fi ilẹ̀ lọ́rùn. Èmi ò ní dákẹ́ o, wallahi tallahi thumma billah, èmi ò ní dákẹ́ o. À ń pè àwọn ẹbí, à ń pè àwọn ọ̀rẹ́, à ń pè àwọn ojúlùmọ̀, à ń pè àwọn gbogbo àwọn tẹ́ bá wò ní mọ̀ pé èmi ò ní dákẹ́ o. Nítorí kálukú bá fẹ́ ṣe ẹ free láti ṣe pẹ̀lú ògùn ọ̀dọ̀ Ọlọ́run Ọba. Qul lan yusibana illa ma kataba Allahu lana. Torí pé gbogbo wa mọ̀ tó yẹ ká ṣe àṣeyàn, gbogbo wa mọ̀ ìwọ ní nǹkan tí ń dàrú wa á lọ àdírẹ́sì ibẹ̀ yẹn. Àbí báwo lẹ́nìkan ṣoṣo nínú àlùmọ̀ yìí nílẹ̀ Yorùbá yìí ó kàn dé pé in tó bá ti wù mí náà mo lè sọ, in tí n bá sì sọ ẹnìkan kò gbọdọ̀ takò. Wa nunkiru in shi'na 'ala an-nasi qawlahum wa la yunkiruna al-qawla hina naqulu. Ṣé láì kejì wa mẹ́? Ẹ̀mí kejì wa. Ṣùgbọ́n báwo lẹ́nìkan ṣe máa dúró pé àwọn lè máa takò tó bá wù àwọn, ẹnìkan kan ò dẹ̀ gbọdọ̀ takò wọn. Èmi ò mọ bí nǹkan yẹn ṣe máa ń work. Èèyàn ní gbogbo wa o, èèyàn ni o. So tí àfáà kan bá lè wà nílẹ̀ Yorùbá yìí pé àwọn lè máa sọ tó bá wù òun, ọmọ kéwù kan náà ní ráìtì láti lè sọ tó bá wù òun náà. Ẹ dákun torí t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. So gbogbo àwa tá bá rò pa ń ta káwúdá náà, ara àwọn ẹni tí wọ́n ń ta káwúdá náà lóòótọ́, gbogbo ta káwúdúnù yẹn kò tún kankan ṣe, kò dẹ̀ àní máìkì mi. So ta káwúdúnù yẹn kò ṣe nǹkan kọjá pé ẹ kàn fi ń dẹ́rù bara yín láàrin ara yín, kò dọ́dọ̀ tèmi bí idhnillahi ta'ala. So kóníkálukú kan wò lọ́dọ̀ ara ẹ̀ pé kí ni wọ́n náà lè tún ṣe. Ibi tí nǹkan bá ti ń dàrú wa níbẹ̀ láti mọ lọ́n tún nǹkan ṣe, kì í ṣe ibi tí nǹkan bá ti ń ní àtúnṣe láti máa ní kàtúnṣe yìí ó dákẹ́. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ tó kan gbogbo àlùmọ̀ yìí ni, ọ̀rọ̀ tó kan gbogbo ẹni tó bá jẹ́ àfà. Ó jẹ́ àfà ńláńlá ni o, ó jẹ́ àfà kékeré ni o, ó jẹ́ àfà oníwàásí ni o, ó jẹ́ àfà ọkọ̀mọ̀ńkéwú ni o, ó jẹ́ àfà tútírà ni o, ó jẹ́ àfà akọtírà ni o, ó jẹ́ àfà gbogbo orun tó bá jẹ́ kódà kó jó ní súfí. Níbi táwọn ọ̀rọ̀ yìí ti ń dé, ọ̀rọ̀ yìí ti kàn ẹ́, ó bá jẹ́ oní súfí, ọ̀rọ̀ yìí ti kàn ẹ́. So àwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí àwọn nǹkan tó pa gbogbo wa pọ̀, ó láwọn nǹkan tó wà lẹ́yìn. So tẹ́nìkan bá wá ń takò tí gbogbo wa ò bá mọ̀ pé ó yẹ ká ṣe tó bá yẹ ká ṣe, àwọn tó bá tún wá ń ṣe kò ń ṣe tó kù ní ká máa dẹ́rùbà wọn, ká máa pè wọ́n, ká máa ṣe kinní kan, à ṣe kinní kan fún ọ, à kọ́, à lé ọ, à pa ọ, à jí ọ, àti gbogbo ọmọ yẹn kò kán kankan o torí t'Ọlọ́run Allah subhanahu wa ta'ala. So tí àfáà kan bá lè sọ lè Yorùbá yìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ò wọnú gọ́ọ̀rù. Tẹ́rí kéèsì ẹ̀ Abubakar wà ń bẹ́ẹ̀, wọn ló wà pẹ̀lú Ànábì, kò wà pẹ̀lú Ànábì. Àwọn ọmọ yẹn fẹ́ mọ̀ divert wa kúrò ní aslu ni. Aslu kọ́ ni Abubakar wà ń bẹ́ẹ̀ o. Aslu gẹ́gẹ́ ni pé ṣé Ànábì gangan ló wà ń bẹ́ẹ̀ ni, ṣé ìtàn Ànábì Ọlọ́run bá ń sọ bí àyà yẹn, àbí ìtàn Felix of Nola, mas'ala gẹ́gẹ́ nìyẹn. Mas'ala gẹ́gẹ́ nìyẹn. Ìyẹn dẹ̀ ni ó yẹ kóníkálukú mọ̀ tó náà sọ pa ẹ̀, kóníkálukú júwe stand yẹn wí gbogbo nísìn. Alùsùn náà ṣe wá sí ibi tẹ́ ṣe wá sí lọ nìyẹn, onísúfí ṣe wá sí ibi tẹ́ ṣe wá sí lọ nìyẹn, alásàlátù ṣe wá sí irú wá sí tẹ́ ṣe nìyẹn. Èèyàn kan wá dé ìṣe wá challenge gbogbo yìí, wọ́n challenge gbogbo yìí nìyẹn pé wá sí tẹ́ ṣe fáwọn èèyàn látijọ́ ìjọ yìí o, tí ó gba àwọn àfáà lẹ Yorùbá yìí, àbá alájí àgbà,
abatabila dábì ó gba àgbàlagbà fà tí wọ́n ti lọ nílẹ̀ Yorùbá yìí àwọn wáàsí tí wọ́n ti ṣe nìyẹn tí ẹnìkan wá dé ìsìn wá ní kíní yìí ò rí bẹ́ẹ̀ mọ́ gbogbo tó wá dé ní kí ó ló jẹ gbèsè kẹ́ ṣàlàyé tí ẹnìkan bá fìl pé ní àtòrí àǹfààní kan sí kejì àwọn ò bá lè ṣàlàyé ṣẹ́ra àwọn ẹni tó bá ń ṣàlàyé ẹ fi wọ́n lẹ̀ táwọn náà bá wá ní ẹ̀rọ èmi ò ní kẹ́ mẹ́kùn sí ẹ̀rọ tí n bá ní ẹ̀rọ in this process bí a ń ṣàlàyé yìí ẹni tó bá ní àkíyèsí èmi lákíyèsí inshallah èmi rẹ́dí àti tún àkíyèsí mi ṣe àmọ́ ká ní ká mọ̀ sọ mọ́ àlàyé mọ́ kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó gbọ́gbọ́n tó ń tà káwúdá náà nínú àwọn gúrùpù tẹ́tí ń tà káwúdá náà nínú àwọn gúrùpù tẹ́tí ń lérí nínú àwọn gúrùpù tẹ́tí ń léka inú tẹ́tí ń bẹ̀rù pé kí ìjì ọ̀rọ̀ kó má gbé yín lọ inú gúrùpù tẹ́tí ń ro pé àwọn kan ní kẹ́ rán àwọn kan ní kẹ́ má rán àwọn kan kéré àwọn kan lẹ́gbẹ̀rẹ̀ àwọn kan ní iṣẹ́ gbẹ̀rẹ̀ sẹ́ni gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ò ṣàǹfààní kankan nínú tó wà lẹ́yìn bí a bá lè ṣe kíní kẹjá dá kí kó ṣàǹfààní kankan intanet rẹ pé fẹ́ protect mi ò ní tí mo fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ ni but ẹ kàn ń tara yín lọ mú rẹ kalẹ̀ tí ó padà ṣẹlẹ̀ sí nìyẹn àmọ́ yẹ kí n gbé ẹ̀sẹ̀gbẹ̀ kan yìí tó kẹ́ èmi ṣe ní ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí so àáfà kan ni o àáfà méjì ni o àáfà mẹ́ta ni o àáfà kan bíi méjì ni o gbóòrú tó bá lè wò ó jẹ́ tó bá ti lè sọ̀rọ̀ tó tako ẹ̀sìn Ọlọ́run tó tako àwọn àfàwàbítú wàlmùsàlámàtù tẹ́lú wájá ọmọ sáìlú ìṣẹ́hàdíyà olè tó báyìí náà sáìlú ìṣẹ́hàdíyà yẹn kan ní kíní kan ló bá kíní kan jẹ́ yẹn kan ní kíní kò bá jẹ́ tí gbà láàyè wà pé mú tí ẹ mú tèmi ó sẹ́ni tí a mọ̀ ní kókó mọ́ra ẹni àmọ́ nǹkan tó yẹ pé ọ̀rọ̀ ẹyọ kan náà ni in aqada alayhi ijma'u ahlil ilm táwọn onímọ̀ ti panupọ̀ lé lórí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti Abubakar Siddiq lọ́wọ́ bá sọ bí ayà yẹn kẹ́ni ká sọ fún wa pé iltifatu ni ẹ máa dojú kéwúrú pé irú iltifatu wo nílẹ̀ oníbàlágọ̀ ẹjọ́ torí tọ́lọ́rọ̀ Allah subhanahu wa ta'ala so yìí nífẹ̀ẹ́ tẹ́ àmọ́ pẹ́ntì ẹwà ní nǹkan tí ó da ọmọ náà lójú tí ọmọ náà ní kíní gbogbo yìí èébú lásán nìyẹn ìyẹn ò tiẹ̀ kí ń ràn mí náà yìí náà kú mọ́ àmọ́ yìí tẹ́ ń múùfù lọ bí àníkàbá lè dá lákẹ́ ẹ̀ lè dá mi lákẹ́ ẹtún alẹ́ bẹ́ dá mi lákẹ́ ẹtún ara yín kẹmọ́ wá bú mi ẹ̀rọ ara yín kẹmọ́ wá sí pé gbẹ́yìn náà wọ́n ń bọ̀ àti kúkúrú àti gbógùn àti ìsara àti tírín kálukú náà bọ́ta ilé gbígbó ọmọ ní o èkìní kan ọmọ ní o ìkẹ̀kẹ̀ ní gbogbo àti tó dá nǹkan àti tó dá nǹkan mọ̀ àti tó gbé ó má jẹ́ sọ̀rọ̀ púpọ̀ àmọ́ bí tọ́rọ̀ wà nìyẹn ọ̀rọ̀ tó wà lẹ́ gbogbo mùsùlùmí ló kàn gbogbo àfáà ló kàn àfáà kọ́ mọ́ kí ó ní o àfáà oníwà kò sẹ́ni tí ó kàn tọ́ tẹ́ bá ní uslubu táwa fi ń sọ yìí ò dáa wa ushhidullaha alladhi la ilaha illa hu èmi rẹ́dí àti dírọ́pù bí mi ṣe ń sọ yìí níjọ́ tá a bá ti rẹ́ni tí ó sọ nú ẹ̀yìn àfáà tí ó dẹ̀ ní uslubu tó dáa kódà bí àfáà kan ò bá gbà àníkàwá rí àfáà míì káàfáà kan náà wá sọ míì pé òkè ọmọ yìí ò ní uslubu ẹ̀yìn ẹ̀ ló uslubu tó dáa fi sọ̀rọ̀ yìí káwá rí uslubu yẹn káwá náà kọ́kọ́ kẹ́kọ̀ọ́ uslubu lára yín number one abá ti kẹ́kọ̀ọ́ uslubu lára yín káwá náà máa wo pé uslubu yẹn ǹjẹ́ yóò tiẹ̀ tún nǹkan ṣe ǹjẹ́ tẹ́ bá tiẹ̀ lo uslubu yẹn sáwọn ẹni táwọn ìgbọ̀n welcome ẹ̀yìn náà ìkẹ́ tún lo uslubu tó dáa kí bá sáwọn tí wọ́n ti lo uslubu àmọ́ tí wọ́n bá bọ̀ mẹ́ ẹni tó ń bọ́sibọ́sí èmi ò mọ uslubu tí mo lò tí ò dá kọjá pé mo ní àáfàá kan owó yìí sì tú àáfàá kan sì tú sí nǹkan mi ẹ sì mọ̀ kí àáfàá kan nígbà wá ti dárúkọ ọ̀sẹ̀ ọ̀tọ̀ níbi tẹ́ tún mọ́ lọ káàkiri ọ̀tọ̀ níbi tẹ́ mọ́ lọ kí tẹ́ náà níbi tẹ́ mọ́ lọ kiri ọlọ́kùn sàlámù ní kálukú wa so ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ìmọ̀ ni torí wọ́n tó bá ti mọ̀ pọ̀ èso ní kí n tọ̀ ní mọ̀ dá sí ọ nírí nǹkan ná ẹ̀kẹ́ èbú lọ́mọ ná èpè lọ́mọ ná èpè ẹ̀kẹ́ èbú ìlérí kókó ìlérí ogun ìlérí kíníkan ìlérí àsásí ìlérí gbogbo ẹ̀ nítorí ọmọ ìlérí nìyẹn but ìwọ tó bá ti nímọ̀ ìwọ náà mọ̀ tó ṣe bí aláìmọ̀ kan má bá wọn ṣí ẹ̀ post táwọn aláìmọ̀ kan kọ mọ́ ìwọ jáde wá sọ ìmọ̀ pé aláànábì kọ́ ló wá ẹ má sọ ọ̀rọ̀ Abubakar mọ́ ẹ jẹ́ máa àjẹmá tó mùsùlùmí ẹ̀yọ́ mọ̀ ya tá à ń sọ̀rọ̀ orí mọ́sálà yìí ẹ̀dá kò ṣe lọ́rọ̀ Abubakar yẹn ó ti clear mọ́ sọ mọ́ àwọn tó ń gbé wa lọ́bẹ̀ Abubakar wọ́n mọ̀ ń tán sí wọ́n fẹ́ dá ìbá àti àtẹ́ńṣẹ́ àwọn yẹn káṣí ilé mọ́ tu dáadáa ni Abubakar kọ́ mọ́ àní sáànàbì ló wà ń bẹ̀ ní mọ́sálà sáànàbì ló gbogbo wá fẹ́ dá sí mọ́sálà yìí nìsí sáànàbì wà nínú gọ́ọ̀ sọ̀rọ̀ ànàbì ní àyà yẹn sọ àbí ọ̀rọ̀ Felix of Nola adẹ́sọ nígbà àmọ̀ nǹkan tá à ń sọ ìkànnì yẹn báwo lè yẹn kan súnmọ́ lè sọ fún wa páwọn sàábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam inú wọn ò bàjẹ́ bó ti yẹ kó bàjẹ́ níjọ́ tá ànábì jáde láyé bí àfi Ali àti Fatima nìkan ló fi ìbànújẹ́ yẹn hàn ìyẹn kan àbá kan máa sọ yẹn ẹ wá ní àwọn táwọn náà mọ ìtàn aláya mọ ìtàn yẹn pé àwọn sàábí ba inú jẹ́ níjọ́ náà inú àwọn sàábí ò dùn ìbànújẹ́ tó bá wọn ìwé ò bá wọn rí ìwé ò tó bá wọn mọ́ lẹ́yìn ìgbà náà àwa wá mẹrù yẹn ẹ wá ní káwọ̀ ó dákẹ́ kẹ́ni tó ń parọ́ nìkan sì máa pa irọ́ kèé ṣe ní ilẹ̀ Yorùbá yìí kèé ṣe ní ilẹ̀ Yorùbá kájọ wà yìí kèé ṣe ilẹ̀ Yorùbá yìí o kálukú ó sọ ẹ sọ àwa náà sọ ni
ilẹ̀ Yorùbá yìí o ilẹ̀ Yorùbá yìí o ilẹ̀ Yorùbá yìí o ìsọ nínú àdúgbò tí kálukú bá wà kálukú lè wà nínú ilé kéwù rẹ̀ nínú mahadu rẹ̀ nínú markazu rẹ̀ nínú madrasa rẹ̀ nínú masjidu rẹ̀ nínú jamiu rẹ̀ ó lè mọ sọ tó bá wọ̀ nínú jamiu rẹ̀ tí ò bá bọ́ ta nígbà tá a bá ti gbọ́ àmọ́ tó bá ilé mú bọ́ta kúrò nínú mahadu rẹ̀ ó kúrò nínú markazu rẹ̀ ó kúrò nínú madrasa rẹ̀ ó kúrò nínú jamiu rẹ̀ ó kúrò nínú ilé rẹ̀ ó kúrò nínú maktaba rẹ̀ ó wá bọ́ sínú àdúgbò àbó bọ́ sórí afẹ́fẹ́ gbogbo àwa tó kù náà tá a bá mọ àlàyé ọ̀rọ̀ ṣe á ṣe àlàyé ẹ̀ fáwọn èèyàn ní ilẹ̀ Yorùbá yìí mò ń sọ ní ilẹ̀ Yorùbá yìí àjọ ní ni ní ilẹ̀ Yorùbá yìí jù wá lọ ní ilẹ̀ Yorùbá oníkálukú kó máa rìn ìdílé tí oníkálukú báyìí ẹ má bínú tọrọ ìbára mi kó le kó máa dún létí oníkálukú àjọ ní ilẹ̀ Yorùbá yìí ni àjọ ní ilẹ̀ Yorùbá yìí ni kéwì yìí sì rèé àjọ kọ́ ni kálukú lè ṣáájú ara wọn débẹ̀ ẹ bá ló tún ṣe ìgbéraga ẹ bá ló jọ rẹ̀ lójú kéwì yìí ẹ̀kẹ́ tó bá dé ìdá ìwá kéńbẹ̀ ní kẹ́ mọ́ parọ́ máwọn sábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èyí táwọn wá kéńbẹ̀ ní pé àwọn ò mọ̀ sọ máwọn sábí ànábì ti rí nígbà kẹ́ pa irọ́ mọ́ so jàmáà mùsùlùmí ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ìwọ tó bá kí wọn náà rò pọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ pè mí dákun mọ́ pè mí ká ló ní tó fẹ́ bá mi sọ ni pé dákẹ́ mọ́ pè mí àmọ́ mo fi àṣọ ẹ̀ ká ló ní tó fẹ́ bá mi sọ pé àfáà kò tó bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ má lo gbólóhùn báyìí mọ̀ wàláhì mo rẹ́dì sọ fún mi pé gbólóhùn báyìí ẹ̀yọ́ lè kú gbólóhùn báyìí ẹ̀yẹ pẹ̀lú pé ìwọ náà wà á dẹ̀ sọ mọ́sálà pé èwo gan ló right nínú mọ́sálà àmọ́ kó ní kálukú fi mọ́sálà kalẹ̀ kẹ́ máa lọ rán nǹkan míì kò sáyè rẹ̀ ilẹ̀ Yorùbá yìí mo tún sọ ilẹ̀ Yorùbá yìí kò sáyè fún ìbẹnu àtẹ́lù àwọn sábẹ́ ilẹ̀ Yorùbá yìí kò sí àyè fún ìwọ àwọn sábẹ́ ànábì nílẹ̀ Yorùbá yìí kò sáyè rẹ̀ ẹnikẹ́ni tí bá ń gbé bọ̀ kó mọ̀ kébi tó ń gbé bọ̀ kò rí bí gbé bọ̀ níbi ìlú yìí o ní ìlú tí a jọ wà yìí tó ń pè ní ilẹ̀ Yorùbá ẹni náà rí ìbẹnu àtẹ́lù àwọn sábẹ́ ẹ̀rí gbé wọ̀ àwọn ẹni burúkú tí máa ń káàkiri inú ayé táwọn yẹn máa ń ta pariwo wọ́n máa ń takò àwọn àfàwábìtú wal musallamati yẹn tán máa ń takò káàkiri yẹn fine ní gbogbo bí tán ti ń takò yẹn òun náà ni àwọn tó máa ń challenge àwọn òròrí yẹn ló ti wà nílẹ̀ Yorùbá yìí náà ẹni bá ti gbérú ẹ̀ wá àwa máa challenge ẹ̀ káyìí náà máa ń kára kò sí bẹ́ẹ̀ náà báyìí lè wo jẹ́ à challenge ẹni náà kó ní kálukú kan tó di eléyìí náà àbẹ́ẹ̀nì kankan jà àdẹ̀bẹ́ẹ̀nì kankan ṣọ̀tá gbogbo ẹ̀yin olùgbọ́ wa tẹ bá wà nínú ayé gbogbo ẹ̀yin olùgbọ́ bá wa Zoglo alayhi rahmatullah ọlọ́run bá kẹ́ wọ́n ṣe kíní kan gbà tí wọ́n ń bá àwọn Ahmadiyya ṣe kíní kan èmi náà wá bẹ́ sọ irú kíní lónìí gbogbo àwa tábàdọ̀ wà nínú ayé ìwọ tó bá bẹ ní Amẹ́ríkà lọ sọ́dọ̀ àwọn ìmáàmù láwọn mọ́sálásí ní Amẹ́ríkà sọ pé àfáà kan ní ilẹ̀ Yorùbá àti ọmọ kéwù kan ní ilẹ̀ Yorùbá wọ́n jọ ní gbólóhùn aṣọ kan láàrin ara wọn ipe àfá àgbà kan ní ilẹ̀ Yorùbá àfá yẹn sọ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun kọ́ ni Ọlọ́run ọba ń sọ nígbà tó ń sọ̀tà àwọn méjì tí wọ́n bẹ nínú gọ́ọ̀rù Hira mọ́wùlẹ̀ tí ìfàwọ́ bá kiri kun gbé pé bí Ànábì náà ti bẹ̀rẹ̀ ike ǹjẹ́ bẹ́ẹ̀ ni ike bá ọmọ kéwù kan yẹn wá sọ ipe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òní bẹ nínú gọ́ọ̀rù Hira nínú gọ́ọ̀rù Jabal Thawr ẹni tí sì ń bẹ pẹ̀lú rẹ̀ òun náà Abu Bakr Siddiq radiyallahu ta'ala anhu ìwọ tó bá ń bẹ ní London ìwọ tó bá gbogbo ìlú tí kálukú bá wà nínú ayé ẹ máa lọ bí àwọn àgbààgbà àfáà bẹ kẹ máa ní àfáà àgbà kan ní ilẹ̀ Yorùbá yìí ó sọ yìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun kọ́ ní bẹ nínú gọ́ọ̀rù Jabal Thawr kẹ wá ní pé ọmọ kéwù kan ó wá ní irọ́ ní àfáà náà pa ipe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní bẹ níbi gọ́ọ̀rù Thawr òun Abubakar náà ti lẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ ipe ta lẹni náà ti ń bẹ lójú ọ̀nà lọ́nà àwọn méjèèjì ẹ lọ sí Al-Azhar Sharif ní ìlú táwọn míì máa ń parọ́ pé ibẹ̀ làwọn farati ní Misra ní Cairo ẹ lọ bẹ̀ ẹ sọ pé àfáà àgbà kan nílẹ̀ Yorùbá yìí ó sọ yìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́ ni Ọlọ́run ọba ń sọ nínú gọ́ọ̀rù Thawr ipe Felix of Nola lọ́lọ́run ọba ń sọ nínú gọ́ọ̀rù Thawr yẹwà ní ọmọ kéwù kan ó wá sí àtakò rẹ̀ ipe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run ọba ń sọ nínú gọ́ọ̀rù Thawr ọmọ kéwù yìí ó tún Abu Bakr Siddiq òun náà ní bẹ pẹ̀lú rẹ̀ pé ta ní bẹ lójú ọ̀nà ẹ lọ bèrè gbogbo táwọn yìí tẹ́bá tún wá sí ìyẹn tán kẹ́ tún wá béèrè lọ́dọ̀ gbogbo àwọn àfáà nínú gbogbo ayé kẹ́ ní àfáà àgbà kan ní ilẹ̀ Yorùbá yìí ó ní báwọn sábẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ikú Ànábì ò ká wọn lára ọ̀rọ̀ bí wọ́n ti jẹ khalifa ó náà ń bá káàkiri nígbà tá Ànábì kú tán ipe ẹnu Àlí àti Fatima nìkan ló banújẹ́ ipe àfáà àgbà kan nílẹ̀ Yorùbá yìí ló parí irọ́ ńlá ló parí irọ́ yìí kẹwàá ní ọmọ kéwù kan ó wá já àfáà náà rọ pé irọ́ ni àfáà náà sọ ipe irọ́ ni àfáà náà sì pa ipe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó jáde tán láyé àwọn sábẹ́ banújẹ́ wọ́n banújẹ́ débi pé wọ́n banú inú bẹ̀ jẹ́rí kẹwàá ní pé nínú àwọn méjèèjì ta ní bẹ lójú ọ̀nà ẹ má jẹ́ kan kó ọpọlọ wá sínú agolo nílẹ̀ Yorùbá Islam ti lajú kọjá kẹ́nìkan ó kàn sọ pé n ta bá sọ nìkan lábẹ́ gé kò sí tó jọ nílẹ̀ Yorùbá yìí kò sí tó jọ
so èmi ò ní dákẹ́ o wọ́n repeat ẹ̀ ṣùgbọ́n tó bá pín tó ẹgbẹ́ wá rí mi fún ni dákẹ́ ẹ má wulẹ̀ wá gbogbo tàkà ọdún yìí yẹn ń jáde ẹ má wulẹ̀ wá dákẹ́ ẹ má wulẹ̀ wá kálẹ̀ fẹ́ wá ni wọn ń gbọ́ fìnnìfìnnì kásìlẹ̀ wá ẹgbẹ́ rẹ́ra yín náà ẹgbẹ́ kójọ sí ẹgbẹ́ kójọ sí èmi ò ní kí ẹ̀kẹ́ mọ́ kójọ lórí bóyá báyìí nísìn tí gbogbo ò bá ti lè sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala mannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa 'amalan mutaqabbalan wa shifaa'an min kulli da' wa sallallahu wa sallim ala 'abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.